dárúkọ àwọn méjèèjì kò sí tí wọ́n fi mí ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ìforúkọ bọ̀ láṣìírí torí pé minor ni. atọ́pinpin ọ̀rọ̀ yìí débi wípé another person tún jáde máa ṣe forúkọ bo ẹni yẹn náà láṣìírí. ẹni náà confide nínú mi nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ allegedly torí àfẹ́ ogun ẹjọ́. Pásítọ̀ Ṣẹ́gun dẹ̀ ṣe kí ni? ok sister Eunice ẹ ṣáàṣì mú fáàtì yín dání àfẹ́ jẹ́ kí fáàtì bo fáàtì mọ́lẹ̀ ṣùgbọ́n mo máa bẹ̀yìn pé gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ lórí péèjì mi ẹ jẹ́ kó bá conscience ẹ jẹ́ kó bá wa òótọ́ ni. no wọ́n wá fún mi ní go ahead wípé kò sí wàhálà pé èní ọjọ́ ajé o àwọn máa wá jókòó àwọn á bá wa sọ. Awikoko bá gbéra sọ torí wípé igi ti wúwo sílé àgbẹ̀dó báyìí ó kù kí àgbẹ̀dó mọ̀ ṣiṣẹ́ lọ. Faja movement is never out to tarnish anybody's image. Nta bá gbọ́ la máa sọ síta. Ọ̀pọ̀ lára àwọn tá a dẹ̀ ti gbọ́ tí wọ́n káwọ́ sókè lè gbọ́ orúkọ wọn mọ́ ṣùgbọ́n tẹ́nà yẹn ti kọjá. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún mi ẹ ti jẹ́ kí tẹ́nà yẹn expire. Gbogbo ẹ̀yin pásítọ̀ ìṣojú yín mo ṣe ń sọ báyìí. Ìyí tí mo ti sẹ́tù gan lẹ́nujọ́ mẹ́ta yìí tí mi gbé síta ó ti di dandan Awikoko gbé síta tí babaláku bàbá yín bá fẹ́ ṣe kó lọ ṣe. Kí dẹ́ni díẹ̀ tí mo ṣe máa gbé wọn síta o fẹ́ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run wálẹ̀ Ọlọ́run máa já ẹ wálẹ̀ ìwọ tó wà ńlẹ̀ tó ń fẹ́ tó ti gòkè wá sílẹ̀ ò ní gòkè ò ní ṣe látijọ́ tẹ́ ti ń ṣe pé àwọn òdìjẹ́ èpè sára tẹ́rẹ́ bá fojú ẹ̀yìn afẹ́pẹ́fẹ́lẹ́ pé torí yín ni màá ṣe mọ́ já àwọn bàbá yín tẹ́rù pé wọ́n wà lókè yẹn wà láì wọn sí lókè ilẹ̀ ilẹ̀ náà wà inú ihò náà wà tán rárí ń bẹ̀ gidi. ó máa wá dùn mí pé tí n bá wá ń gbé àwọn kinní yẹn jáde àwọn tí kinní yẹn ṣẹlẹ̀ sí ẹ ní bínú torí wípé ẹni tó bá ní kí làá ṣe òun làá ṣe hàn. kí wá ló fa ìdí ẹ̀ tí Pásítọ̀ Ṣẹ́gun ò ṣe wálé nítorí pé voice note lẹ́ máa gbọ́. àti pa àti kún wọ́n ti ní kí n go on son. ó wá ní àǹtí mi kan tí ọ̀rọ̀ yẹn náà kàn. nódù wọ́n lọ ní meeting pẹ̀lú Prophet Olúalọ́. nígbà tó ṣe meeting yẹn tán ọ̀rọ̀ títí wọn náà ti change. èmi dẹ̀lé lè san láàrin ajé ló mú ní pẹ̀kọ̀rọ̀. wọ́n láwọn ti ránṣẹ́ sí Pásítọ̀ Ṣẹ́gun náà pé kí Pásítọ̀ Ṣẹ́gun wá. Pásítọ̀ Ṣẹ́gun was supposed to have a meeting with Prophet Olúalọ́ àti bàbá ẹyẹ bí ọ̀kín or whosoever the man is. èmi ò mọ̀ wọ́n. wọ́n ní bàbá àṣàlẹ̀ Prophet Olúalọ́ ni allegedly tọ̀ àwọn fẹ́ lọ. mo wá advice Pásítọ̀ Ṣẹ́gun torí tí n bá ṣe mà ní mo ṣe tọ̀ tẹ́ bá fẹ́ lọ ẹ mọ̀ dá lọ ẹ mú yàn dání. ilé ayé ti lé ń sìn ilé ayé gbẹ̀gẹ́. adẹ̀jọ́ pàjọ kún àárọ̀ jẹ́ta yẹ wọ́n ní wọ́n cancel meeting wọ́n nítorí bàbá sọ wípé àwọn òmọ̀pọ̀rọ̀ yẹn ti fẹ́ jújú báyìí lọ. náà ṣe meeting mọ̀kẹ́ ok kò sí wàhálà kí wàá lẹ́yìn fẹ́ ṣe báyìí a máa ṣe live video yẹn ni wọ́n fárígá wọn yìí kò sí wàhálà èmi ju fídíò síta. ní àná arábìnrin yìí bá pe Pásítọ̀ Ṣẹ́gun pé tọ̀ ẹ wá rí mi. ilé arábìnrin ni Pásítọ̀ Ṣẹ́gun wà lárábìnrin ti pè mí. mo wá rí wípé kì í ṣọ̀rọ̀ arábìnrin nìkan ló yàtọ̀ ọ̀rọ̀ Pásítọ̀ Ṣẹ́gun fúnra wọn gan ti
yàtọ̀. Asat kí n tó wá sórí live video sí èmi àti Pastor Ṣẹ́gun sì sọ̀rọ̀. Mo wá ń jẹ́ kó yé Pastor Ṣẹ́gun wípé ẹni tó jalè tó gbépo lájà nìkan kọ́ òun ló lè òkè tí ò nìkan ẹni tó gbàlẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lè lòun náà. Mo fẹ́ fi eléyìí mo fẹ́ mọ̀ fi fa ẹ̀yin pásítọ̀ létí tẹ́ ẹ bá rí kan lára yín tó ń wu ìwà burúkú lábẹ́ àkóso bó ṣe wù kó mọ́ tẹ́ ẹ wá dákẹ́ pé kó kàn yín ó kàn yín ó ṣẹ̀wò mọ́ yín lára. Mo sì ń sọ fún Pastor Ṣẹ́gun ní lọ́lọ́ tó lọ yìí pé tó bá jẹ́ ẹbí wa ni àwọn tó yẹ pé wọ́n allege as being victimized ṣáà máa dákẹ́. Pastor Ṣẹ́gun ò lè sọ̀rọ̀. Àwọn ṣáà ti fìjà lẹ́fọ̀ọ́ lọ́njà ẹ bá ti wá fìjà lẹ́fọ̀ọ́ lọ́njà kẹ́ ẹ tó wá sórí Faija movement. Kí n má bàa dènà pẹ̀lú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ voice note yìí. Ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ voice note yìí kọ́lọ̀ wá jẹ́ kó clear. Hello sir. Ẹ jẹ́ kí mọ̀ tẹ́ bá ń gbọ́ o. Ohun èèyàn ńlá ni mò ń gbọ́ láàárọ̀ yìí. Mo ti lóògbòdò yìí nítàn èmi nìkan tán. Ọlọ́run yẹn gbóhùn Pastor Ṣẹ́gun èèyàn ńlá ni mò ń bá sọ̀rọ̀. Mélòó lára wa èèyàn ńlá kẹ̀kẹ́ ọlọ́mọ ló mọ̀ èèyàn ńlá. Èèyàn ńlá ni. Náà bá a ṣe fẹ́ gbọ́ báyìí Ọmọ́táyọ̀ ṣáà ní sùúrù náà gbogbo ohun tí Pastor Ṣẹ́gun sọ ń bí báyìí lórí péjì títí wa allegedly ká láwọn fúnra wọn náà wá bọ́ ṣe ṣèlérí tẹ́lẹ̀ kò ní sí allegedly wọ́n á sọ pé báyìí báyìí ṣùgbọ́n torí pé ohun wọn là ń play lórí péjì títí wa ó ti di allegedly ẹ ṣe mi níwáyé tì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ alright ẹ já gbọ́. Hello sir. Hello sir. Ẹ káàlẹ́ sir. Àbí bóyá ìtààrọ̀ Ohun èèyàn ńlá ni mò ń gbọ́ láàárọ̀ yìí. Mo ti lóògbòdò yìí nítàn èmi nìkan tán. Ọlọ́run yẹn gbóhùn Pastor Ṣẹ́gun èèyàn ńlá ni mò ń bá sọ̀rọ̀. Mélòó lára wa èèyàn ńlá kẹ̀kẹ́ ọlọ́mọ ló mọ̀ èèyàn ńlá. Èèyàn ńlá ni yín o bọ́ ṣe ròyìn yín fún mi èèyàn ńlá ni yín. Irọ́ ẹ wò bẹ́ẹ̀ bí jẹ́rí kò sí nǹkan téèyàn jẹ́ lẹ́yìn ọ̀dọ́ Ọlọ́run ló lè sọ̀yàn bí ẹni tí láìsí tó ní kálukú ní àtọ̀rọ̀ jọra wa lẹ́nu òjò kò tó wọn kankan tó bá gbogbo. Mo fẹ́ kí ẹ̀dá tó máa appreciate it kan I really appreciate it. It means so much to me. Ní láti èyí because ẹbí tí situation of things dé I need to mo gbọ́ ní láti bá yín sọ̀rọ̀. Àwọn kankan ni mo fẹ́ kọ́kọ́ clarify. Ṣe rí ní life ilé mi kì í sọ pé bóyá bí tí mo ti dìde tàbí bóyá lóde tí mo ti jáde. Bí mi ṣe ń rìnrìn àjò mi èmi ò rí life bí nǹkan tó jẹ́ pàtàkì tàbí tó yẹ kéèyàn kókó. The same class ni àti yín wà nìyẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ gbọ́ fẹsọ̀ yẹn pé kẹ́ ẹ fi confam ṣó jọ ohun Pastor Ṣẹ́gun àbí kò jọ ẹ bá ń confam. No, Suki Global TV it is not, it is Pastor Ṣẹ́gun's voice kì í ṣe Prophet Olúalọ. Ṣó jọ ti Pastor Ṣẹ́gun ẹ ṣe. Wọ́n lè mo máa ń gbà kí wọ́n ṣì ní kí n sọ pé mo fẹ́ ṣì tèèyàn lọ. Mo gbà kan bú mi, mo gbà kan sọ̀rọ̀ sí mi, mo gbà kan pè mí lọ́dẹ̀, mo gbà kan pè mí mú mi. Ìdí ni pé ibi tí mo ti jáde ìgbàgbọ́ táwọn bàbá wa gbà wọ́n jẹ́ sọ pé wọ́n gbà lójúlówó ń gbà yẹn. Kì í ṣe bí tí ayé ìjà tó jẹ́ pé oníkálukú wá wá nǹkan tó jẹ́ pé inú ìgbàgbọ́ náà máa fojú pamọ́ sí náà fi ṣe atrocity tí wọ́n fẹ́ ṣe. Ìgbà yẹn wọ́n dìde gbà lójúlówó so ẹ̀kọ́ tọ́lẹ̀ fi kọ́ wa nígbà yẹn ó jẹ́ kọ̀ọ̀kan
torí yàtọ̀ so kò dẹ̀ sí Yorùbá ní bí nǹkan bá ṣe rí ẹ̀ẹ̀kan béèrè irú ilé téèyàn bá ti jáde irú ilé téèyàn bá ti jáde ó máa speak bọ́ọ̀lù nípa èyí ṣe understand sir so lóòótọ́ lórí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ àìmọye nǹkan náà ṣe tó lágbára ọ̀sẹ̀ rémi àti bàbá yìí wòlíì àlọ́ àtijọ́ ń bọ̀ ilẹ̀ ta sí. ọdún mélòó lẹ ti fi mọ̀ wọ́n. kí lẹ rí sà. mo lọ́dún mélòó lẹ ti fi mọ̀ Prophet Olúọlọ́. tí n bá ní exaggerate ọdún yìí ló pé 20 years báyìí. wow. tàtijọ́ ń bọ̀ ayé àtijọ́ ń ṣe so ọdún yìí ló pé 20 years torí sẹ́mínárì láti pàdé ní Iléṣà ní ọdún yẹn náà so ibẹ̀ náà la dẹ̀ ti gbogbo rẹ̀. ṣé sẹ́mínárì títí Babájídé yẹn náà. bẹ́ẹ̀ dábàá mo mọ̀ bóyá ẹ máa ń fíṣítì péjì wọn ẹ rí píkṣọ̀ wa nígbà tá a ṣì wà ní skul jọ. ṣé kí n má parọ́ pọ̀ mi kì í fíṣítì péjì àwọn prọfẹ̀tì yìí lórí mo mọ̀ wọn. ok so gẹ́gẹ́ bí tí mo ṣe à ń sọ torí táìmù gbọ́dọ̀ gba táìmù so àtilẹ̀ tá a ti jọ ń bọ̀ láti jọ ń ṣe because bí ọ̀rẹ́ ni wá gẹ́gẹ́ sọ́bẹ̀ bọ̀tẹ́ mọ̀ pé nínú tí èèyàn bá ń rìnrìn àjò ẹnìkan náà lolúwa máa fi máńtù adarí ló máa fi dé lọ́wọ́ so téèyàn bá dẹ̀ fẹ́ ní àṣeyọrí ọ̀kí sọ pé bóyá téèyàn bá fẹ́ rìn jìnnà Yorùbá ní ìlú ò gbọdọ̀ wà kó má dùn lórí so bí mo ṣe rí bí àtìlẹ́ ṣe rí nìyẹn so ní Ọlọ́run fi máńtù yẹn ló fi lé lọ́wọ́ ìgbà tá a parí sẹ́mínárì wọrí lè nígbà náà àwọn náà ló wà lórí òkè so at the end of the day ìgbà tó fẹ́ dájọ́ lẹ̀ lẹ́kọ̀ọ́ ọdún mẹ́ta lèmi lò wọrí ìgbà tí mo dé tí mo dẹ̀ ní bí situation of things ṣe rí níbi church wọn tí mo rí pé kò ṣe wá ò pé báwo mo ṣe máa wà lẹ́kọ̀ọ́ tí nǹkan ọ̀rẹ́ mi tí ò kò ṣe dáadáa ó ṣàjẹ́ bọ́ọ̀lì tí mo ṣe darapọ̀ mọ́ ministry yẹn and to God be the glory àbá gbogbo bá a ṣe ń ṣe láti ìgbà yẹn náà a ṣàdúpẹ́ pé ó ní olójú ó ní ìtumọ̀ ṣé rí ibi tí mo mọ̀ mọ́ náà mo máa sọ̀rọ̀ mọ́ because mo fẹ́ ẹ̀kọ́ kan láwọn ẹnu ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ni tí ó jẹ́ pé èèyàn ò ṣe é bẹ̀rẹ̀ jẹ́ tán ṣe understand because mo lè tí mo bá lè sọ tàbí tí mo mọ̀ tí mo lè dúró tì tàbí tó yóò tó bá déwájú Ọlọ́run kan tí Ọlọ́run ní padà pé ṣé ó lè ṣojú ẹ̀ ṣòwò sí ẹ̀yìn kìíní mi ò ní ẹ́bà bá wọn sọ mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe because ẹ ti sọ máìdì yín táwa dáadẹ̀ ti rí ọ̀nà which ó lè ṣe ẹ̀rú bó ṣe rí nìyẹn bí woman and God lóòótọ́ lójú àwọn èèyàn kan àríjẹ nídìí mọ̀dàrú ni wọ́n bẹ̀rẹ̀ ní. wọ́n lè máa rí bíi pé bóyá àtakò àbí kan. ẹ dúró náà ẹ má bínú sọ ẹ dúró náà ṣé ẹ wo live video mi lẹ́nu. mi ò wo. ó dùn mí pé mi sẹ̀ ẹ bá rí wípé mi ì dá orí apá kan fìtọ́lẹ̀ àwọn oníṣẹ̀ṣe yẹn àwọn ni mo jáde fún lẹ́yìn bẹ́ẹ̀ mi ṣe darí mi ó kó lọ́jú. mo ti wo kílípù kan tẹ́ ti sọ̀rọ̀ ń pa àwọn fídíò kan ẹ máa sọ̀rọ̀ yín lọ. mo ẹ sọ̀rọ̀ lórí àwọn aláàbá ẹ sọ̀rọ̀ lórí àwọn oníṣẹ̀ṣe pé àwọn oníṣẹ̀ṣe tán ṣòògùn fún àwọn pásítọ̀ àwọn tẹ́ tí wọ́n so mo gbọ́ so bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí mo sọ ẹni tí ò bá ní òye láni bóyá tẹ̀ ń ṣe àbíjà tẹ̀ ń jà wọ́n ti sọ pé bóyá ohun tó ń ṣẹlẹ̀ pé kì í ṣe the right thing ó lè jẹ́ pé lọ́dọ̀ àwọn àríjẹ thank you Dre Alabi tó bá ti tí nǹkan yẹn bá ti bá múlẹ̀ bí ẹgbẹ́ ṣù wà kan tó lè change ó máa pẹ́ but that aside wọ́n mọ̀ pé téèyàn bá sọ̀rọ̀ ìránṣẹ́ rí èmi bí èèyàn even ṣe rí iṣẹ́ ìwàásù táwa ń wà ó lójú ó ní bí mo ṣe lè àlèmọ́yàn torí mi ò mọ̀ ṣe ó ní bí mo ṣe lè sọ̀rọ̀ níyàn because ṣe rí iṣẹ́ pé ké èèyàn yí padà ọwọ́ Ọlọ́run ló wà kò sẹ́yìn kan tó lè fa agbára mẹ́nìkan ìbánìyàn lè fa bá mẹ́ṣin lọ sódò ní kò lè fún olùfẹ́ bá fún lómi
ṣe understand ohun tó bá dẹ̀ wà nù èèyàn ń gbà mí òun lọ sí máa ń pààyàn mọ́ so èkéyàn tó dẹ̀ wà nù èèyàn kéèyàn tó lè mọ̀ ọlọ́run nìkan la rí nínú òde tó gbọ́ràn ṣe understand so ibi tí mo ṣàfẹ́ mọ̀rọ̀ lọ iṣẹ́ rí ara lé wa ẹ̀jẹ̀ pé bẹ́ẹ̀ ó jẹ́ èèyàn kan tí láti yẹ because mi ò ní sọ pé bóyá torí pé ohun tó ṣẹlẹ̀ kí n sọ nǹkan tí ò ṣe tàbí kí n sọ nǹkan tí ò ṣẹlẹ̀ láti ilẹ̀ èèyàn téèyàn lè vouch fún mi because ó nífẹ̀ẹ́ ó dẹ̀ máa ń kóyàn mọ́ra ó dẹ̀ ohun tó ẹ̀jẹ̀ sọ nǹkan tó dìde attract mi sí because èmi ṣe rí ìjọ CAC náà lọ bí mi sí bí mo ṣe bẹ ṣe ń wò mí ní olóògùn ordinary. ẹ jẹ́ mọ́ bá ń fi àtẹ̀wọ́ sí comment section kí ẹ mọ̀ pé dáadáa náà sọ nípa Prophet Olú Alonsin dáadáa ni pé ó jẹ́ni tó nífẹ̀ẹ́ tó dẹ̀ ṣe kíni tó kó èèyàn mọ́ra Mo Samuel Prophet Olú Alú jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ tó dẹ̀ kó èèyàn mọ́ra ṣe rí pé dáadáa ni dáadáa ni torí wípé Pastor Ṣẹ́gun ò sí nídìí ìbàjẹ́ ọmọlàkejì àní tilẹ̀ ń tọ́ lọ́hùn mo mọ̀ pé ojú wa fẹ́ bó ká tó lè rí Pastor Ṣẹ́gun bá sọ̀rọ̀ torí ìdí èyí nǹkan gbogbo ẹ̀yin tí Jesus City tẹ́ bá ń wò wá tẹ́ ń gbọ́ wá ẹ lè mọ ntarakùnrin mini sí ministry yín màá lòbì kan nínú bíbélì tá a bá parí ẹ jẹ́ rán mi létí mo fẹ́ fi sọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Pastor Ṣẹ́gun ṣe pé dáadáa náà sọ pa pásọ̀ yín ẹ̀já mọ̀ gbọ́ lọ. àárín yín kẹ́ sọ̀rọ̀ ní ìsinyìí o. oògùn òyìnbó mi ò ń lò bí wọn bá kó àwọn oògùn lẹ́gbẹ̀ẹ́ náà ní kí n tọ́ka sí paracetamol mi ò dá mọ̀ torí mi ò ń lo ìwòsàn láì lo oògùn ni wọ́n fi lé wa lọ́wọ́ olódẹ̀ tí ń ṣiṣẹ́ fún mi àá náà ti kọjá 4th floor sókè báyìí òun náà láti ń lò láti ilẹ̀ wá tó dẹ̀ ṣiṣẹ́ títí di stage dáadé so mi ò ń lo but ohun tó attract mi mọ́ wòde àlọ́ ni pé mo rí pé aládùúgbò mi so gbogbo ìgbà táwọn àtẹnudá yẹn àjọ máa ń káàkiri lọ. ṣé the same class lẹ́jọ́ wà ní seminary. ó nífẹ̀ẹ́ ó kóyàn mọ́ra ó jẹ́ aládùúgbò ẹ mọ̀ gbọ́ lọ. àjọṣe tán ni so ohun tó attract mi sí ọ̀dọ̀ wọn nìyẹn tó yẹ pé àdéjọ́ ń káàkiri ìgbà tó lé tá a dé jáde tá a ṣe tán tó lé kálukú àti tiẹ̀ lọ kó tó di pé faith tó a máa ń communicate náà but pé faith tó pé wa padà fún gan bí èèyàn tó wà straightforward tó dẹ̀ wà trustworthy tó wà truthful but ẹ mọ̀ pé Yorùbá ní bóyá Yorùbá sí ìlú pé ìwà èèyàn máa ń wù so because mi ò rí bẹ́ẹ̀ ṣe rí gbogbo ìwà tán ṣe wá ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tàbí tá a ṣe ń rí mi ò rí nírì bẹ́ẹ̀ rárá láti rẹ̀ ó tẹ̀ jẹ́ pé ó ní bàbá ẹ̀ kan nínú Olúwa tí ó ní bad influence nínú ayé ẹ̀ so bàbá yẹn ló ní agbóhùn ìsọpá àwọn àkọ́kọ́ tó kì í ṣe nípa ti pé ká má pé kí ọmọ tẹ̀lé yàn ní sọ pé bóyá èèyàn tó wà lọ́dọ̀ èèyàn kan má gbádùn èèyàn kọ́ má rí wọn bí pàtàkì another ni mò ń sọ o kì í ṣe another area o so because mo ní láti la ọ̀nà tí bá sọ bẹ́ẹ̀ so mo ní láti là so pé tá a bá lọ program bóyá lọ ṣèṣọjí àbí kan tẹ́lẹ̀ mo ní òpó owó tí wọ́n kì í ná tán bá fún lówó gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ló pèsè kó ká. ẹ jọ ìjẹ́ ìnóòtì gbogbo àwọn very good qualities tí Mr. Olú Alọ́ tó ní ó kóyàn mọ́ra ó nífẹ̀ẹ́ ó ń gbàdúrà kò mọ owó kan ní àìkí ń ná tá a bá lọ sí ìta torí pé òde tẹ́ mọ́ ń lọ òde olówó mowó ni eléwé ń jewé ẹja mọ̀ gbọ́ lọ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lókè bá wa mute ẹjọ́. ṣé kí ni tó ti connect ni mo ti meet ẹ.
owó yẹn fún gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but ìgbà tó dé stage kan tí àwọn bàbá yẹn kó sínú ayé ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní. ta ni bàbá Olúalọ́ta ni spiritual father? Wẹ́ mo tẹ́lẹ̀ nígbà tá a ṣe bẹ̀rẹ̀ bàbá tèmi sọ yìí òbí wálé ni òbí wálé ọ̀ pẹ̀lú òyìnbó sí èsì. ok. Bàbá òbí wálé ni so òun náà pé lóyìnbó sí èsì so ọ̀pọ̀lọpọ̀ àwọn pé ṣáàlọ pé àwọn changes tèmi rí torí ọwọ́ ẹ̀ ni mo ti dé tóbi ṣáàlọ pé true ẹ̀ ni mo rí fi change láwọn eré àsọ̀tọ̀ tí mo mọ̀ pé ẹ mọ̀ pé téèyàn bá dà gbogbo èèyàn náà ló máa fẹ́ súnmọ́ gbogbo èèyàn ló máa fẹ́ wà lára ìṣe understand so ohun tó ti gbogbo wa náà because nígbà tó wà lára seminary àjọ ń dáná ni àjọ ń jẹun ní gbogbo nǹkan tá a bá ń ṣe àjọ ń ṣe ni so kò sí pé bóyá discrimination ọgbà tí situation ẹ bẹ̀rẹ̀ sí ní rí báyẹn ó lè jẹ́ gba ìjọ ń ṣe gbogbo nǹkan tá a jọ ń ṣe náà ẹ jẹ́ kí n fast forward torí àkókò náà ṣe rí èyí tán fojú mi rí ọ̀run tán ṣe fún mi number one ṣe rí nínú ayé kò sẹ́ni tó pé Ọlọ́run nìkan ló pé Ọlọ́run nìkan ló mọ̀ now èmi bí èèyàn láti ilẹ̀ mo jẹ́ lọ pé mo ní challenges lórí ọ̀rọ̀ onígbéyàwó dé mi ò mọ̀ bọ́lọ̀ ṣe ń tò tàbí bó ṣe ń pè torí mi kò yé mi ẹni tó bá gẹ́ǹtù bóyá àwọn tọ́ọ̀gì ló máa ń sábà ya wájú wọn láfíwá di iṣu àtàyàn yẹn because ìgbà tí èèyàn tí ò lè sọ̀rọ̀ tí ò lè jẹ̀fọ́ tọ́rọ́ tán tàbí tó ṣàdéhùn bákanbákan tó yẹ pé ni tó wá padà dúró tí tó di kànáńjẹ́gbọ́n sí lọ́rùn ẹ̀dẹ̀ hàn pé téèyàn méjì bá máa rìn papọ̀ dandan ni wọ́n gbọdọ̀ àgbì. bẹ́ẹ̀ni famous kiri bẹ́ẹ̀ni. problem lè kò sọ́gbọ́n téèyàn fẹ́ dá èèyàn máa gbé èèyàn máa sá eré so situation tèmi wà nú ẹ̀ nìyẹn and through that ó ti jẹ́ kí n ní àwọn kí n sọ pé mo ti ní fẹ́ marriage bíi méjì tí mo lè pè tó jẹ́ fẹ́ marriage méjì so fẹ́ marriage. ẹ jẹ́ má bínú ìtọ́pa pẹ́ẹ̀l or àìtọ́pa pẹ́ẹ̀l or whatever kí ni nǹkan tó ṣẹlẹ̀ Adéyínká aláṣàdúrà ṣọwà ń bẹ̀ Adéyínká pẹ́ẹ̀l Adéyínká ṣọwà ń bẹ̀ ìjọba mi wo comment section àìtọ́pa pẹ́ẹ̀l yìí ó ní òun ń kú lọ nínú ìpamọ́ra jọ̀sáré bá mi private jet àìtọ́pa pẹ́ẹ̀l or whatever the name is bá mi chat pẹ̀lú Adéyínká aláṣàdúrà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ṣàlàáfíà ló wà níbi tó wà jọ́ nítorí Ọlọ́run o má kú in silence o that is why Fajani movement is here ṣùgbọ́n alright ẹ jẹ́ ká máa gbọ́ lọ jọba mi attend sí. okay péjì yẹn at least ìgbà téèyàn bá kéèyàn tó bá rí bó jẹ́ pásítọ̀ ṣáńgẹ́lì bẹ́ẹ̀ni ṣe understand yàtọ̀ sí yẹn ṣàbẹ̀yàn náà sọ̀rọ̀ ká tó lè fẹ́ ni tábà dẹ̀ rí pé èèyàn lè gbọ́yàn àbí bóyá èèyàn ń mú ilé ìtìgbọ́yàn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa rò sí èmi dẹ̀ prefer kí n níyàn nínú ilé kíkẹ́ sọ pé mò ń rìn káàkiri níta lọ èmi mo máa ń sọ kò sí mi ò kì í ṣe tó dáa tàbí tó dùn mọ́ èèyàn lọ́nà gbọ́rọ̀ èèyàn lọ sórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀ mo máa ń sọ mo ní bí kò sẹ́nìbọ̀dì ló lè jáde lójú tàbí lẹ́nìgbẹ̀ pé nǹkan báyìí ni mo ṣe fún àbí mo tọ̀rọ̀ àbí mo bóyá mo gbowó lọ́wọ́ ẹ̀ nígbà àbí mo. ẹwẹ̀ ẹyẹ kankan. ní eré àjẹ o ìbá tó bá àtúwò adult mind ni a lè mọ èmo fẹ́ẹ́ tó bá gbà fine kì í tẹ̀ ṣe gbà pé bóyá mo níyàwó ìyẹn yàtọ̀ mò ń wáyàwó ni mo dẹ̀ fi ṣì pé mo fẹ́ tọrọ wa ò bá dẹ̀ wọ̀ àbí tó wò pé kò lè ṣiṣẹ́ àbí oníkálukú ara ẹ̀pọ̀ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ní ti pé bóyá kò ní ìgbàgbọ́ so mo máa sábà sọ dáadáa so the situation yẹn ló jẹ́ kí ìwé tí wò ní ṣe wá gbé àwọn ọ̀rọ̀ yẹn because before man and God
mo jẹ́jẹ́ sọ pé gbogbo ayé ni mo fi ṣiṣẹ́ fún mínísírì yẹn ẹ jẹ́ kí n kàn rárá sọ́bẹ̀ gbogbo ayé mi a máa rọ pé yẹn. bẹ́ẹ̀ tiẹ̀ ṣé kí n má parọ́ tán yìí bẹ́ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ jù èmi ti gbọ́ díẹ̀ lára àwọn sacrifices lẹ́yìn gbòòrò lè má sọ tó bí mo ṣe gbọ́ kí ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ fà sọ́wọ́ mi. mo máa ń sábà wọ́n nígbà yẹn láti ilẹ̀ kó tó di pé nǹkan ta tó dà pé tí kìíní bá dà máa jẹ ni so bílíìfù tèmi nìyẹn bó ti jẹ́ pé gbàtọ́rọ̀ nílé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú ni pé ìṣerú bó ṣe yẹ kí n ṣe ni mo ṣe ṣe mọ́ ní iṣẹ́ olúwa èmi ò iṣẹ́ olúwa yàtọ̀ sí iṣẹ́ ara téèyàn sign agreement bóyá 30-70 àbí 20-80 àbí 10 nìkan ṣe understand ó rí pé iṣẹ́ olúwa lélẹ̀ so gbogbo mi ara àwọn bàbá tó bí àwa ẹ̀ẹ́dẹ́yọkan láfẹ́lẹ́sẹ̀ kan náà fi dáadáa dìbò wọn á ní bàbá tẹ̀ ń wò yẹn ìránṣẹ́ ọlọ́run àlàyé ni wọ́n bẹ̀ wọ́n kò síbi tẹ́ ti máa pàdé wọ́n fi tómi ara àti ẹ̀jẹ̀ wọn lọ́tọ̀rí dádì wọn ra lẹ̀ wọn ní mọ́tò wọn ní kankan bọ̀ spéṣẹ́ yẹn káàkiri pé káṣáàrí pé èèyàn wà ní ìṣòro tó ń gbìyànjú láti make sure pé wọ́n jọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run náà ti jẹ́ kán ní ìpàtì inú ayé wọn náà àti pàdé nígbà táwọn náà ń dàgbà tán lè sọ àwọn ìpàtì wọn so gẹ́gẹ́ bí tí mo sọ èmi fi gbogbo mo sọ fún wọn máa sọ fún wòlíì ìgbà yẹn pé tí kìíní bá dáa bàjọ́ máa jẹ́ nìkan at the end of the day gbà tí gbogbo nǹkan dẹ̀ ṣí bírí tó lọ bírí tó dẹ̀ di tó dà wẹ́ mo ṣàrà jákẹ́ now ṣe rí ìlú bí èèyàn bá a ṣe jọ ń sọ̀rọ̀ yìí tí bá súnmọ́ yín before man and God tí téèyàn bá jẹ́ ọ̀rẹ́ èèyàn èmi gbàgbọ́ pé ìdùnnú ọ̀rẹ́ ló yẹ kí ọ̀rẹ́ ní ọ̀rẹ́ máa wá tí o bá jẹ́ ọ̀rẹ́ gidi gbà ohun tó máa dùn mọ́ lágbájá nú tí lágbájá máa fẹ́ tàbí tó máa fi ẹ̀ ló yẹ kí ọ̀rẹ́ kó ṣe tó bẹ́ẹ̀ ló ṣe rí jẹ́ rí ọ̀rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ní Italy ló jẹ́. ẹ má tí ì jẹ́ ń bẹ́ yẹn ẹ má tí ì jẹ́ ń bẹ́ ẹ má tí ì jẹ́ kí ni àbí ká bẹ́ẹ̀ ni ẹ má tí ì jẹ́ ń bẹ́ wọ́n ti bẹ ẹgbẹ́ gbogbo àbá ẹgbẹ́ gbogbo ẹ̀já rí ẹgbẹ́ ẹ̀wọ́ ni ẹgbẹ́ ẹ má fi wá. Elia Christy dọ́tí ẹ̀mí sọ ṣé ká bẹ́ ẹni sùúrù ẹni sùúrù ó dà allegedly àtẹ́tà àgọ́fojú rí. àmọ́ a sì máa sọ̀rọ̀ mo sì máa tójú òpó sílẹ̀ ẹ má ti sọ kankan ẹ jèrò ẹ jẹ́ ká gbọ́ ilé ìtàn náà ọ̀la a sì máa continue. ìníjú evidence wà ní olùkọ́ tó yẹ fẹ́ parọ́ àìmọye àwọn kan ẹ mọ̀ pé bí ìdà pé mo súnmọ́ wọn àìmọye cases làwọn èèyàn máa wá ń bá mi náà sọ fún mi náà ṣe but téèyàn bá fẹ́ kí nǹkan dà èèyàn máa ní láti fi ọgbọ́n fún ìrìn àjò yẹn náà ni ṣe understand so àìmọye cases làwọn èèyàn wá bá mi yàtọ̀ sí tọmọ ẹ̀ bọ̀ ṣe rí lórí ọ̀rọ̀ ọmọ yìí gan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. kí tí olórúkọ ọmọ yẹn géèmù ayọ̀. actually wọ́n ti pàdé tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ra wọ́n dẹ̀ ti close wọ́n ti ṣe but ìgbà tá a ṣe òkú jáde òbí ní 2023 ìgbà yẹn lọmọ yẹn wà. àwọn ará YouTube ti ń. ẹjọ YouTube family ẹjọ ẹ bá mi ẹjọ ṣe ń gbọ́ mi YouTube wọ́n ti ń flag ẹjọ ẹ máa like ẹ máa love ṣé ẹ ti ń gbọ́ mi ní YouTube we can't kẹ ṣé ẹ ti ń gbọ́ ẹjọ ẹ má bínú ṣé ẹ ti ń gbọ́ yes no ṣé ẹ ti ń gbọ́
ok wọ́n ti ń gbọ́ ọlọ́run ṣeun ẹ jẹ́ ẹ máa love ẹ máa love ẹ máa like ẹ máa like ẹ máa love tẹ́ẹ̀bà sì fà fún okó bẹ́ẹ̀ já lọ. ìgbà tó wá torí tí ìlú wà tiẹ̀ tó ìgbà tó wá ń close mọ́ mi so ìtẹ́ anyway tá a bá ń lọ ẹ̀mí àti ẹ̀ lájọ máa ń ṣe bọ̀ question kan ló béèrè lọ́wọ́ mi ó ní ṣé wòlíì tàbí pásítọ̀ ó ní tí ó lè fẹ́yàwó méjì question tó kọ́kọ́ béèrè lọ́wọ́ mi ìgbà tó béèrè question ẹ̀ lọ́wọ́ mi bí ìlà pé ten period celebration la wà wọ́n á ní tàbá ti ráyè pa máa sọ̀rọ̀ lórí ẹ̀ so but ìgbà tó lọ́ọ́ máa ṣe àṣàpadà aráyè àwa mo ní question tó béèrè lọ́wọ́ mi mo ní wẹ́ẹ́ mo ní tàbá ní ká sọ ṣe láwọn ẹ̀kọ́ kan wà nínú bíbélì tí àwa torí mi ò lè gbọ́ra mi pásítọ̀ máa ń kọ́ àwọn èèyàn lórí pẹpẹ tá a lè mọ̀ pé kíní kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ló ṣe bí tán. ọtí ibi tí mò ń sọ̀rọ̀ lọ nílé o pé èèyàn níyàwó méjì kò ní kó má dé ìjọba òun. bẹ́ẹ̀ni. ṣé ọ̀dà sáà ló ń kéré ibi tọ́rọ̀ èmi máa ń fẹ́ wà play máa dẹ̀ fẹ́ sọ bí ọ̀rọ̀ ṣe rí but tí òun jẹ́ ká lè sọ àwọn èèyàn tàbí sọ fáwọn èèyàn ní wípé àwọn èèyàn máa abuse. brother Kọ́láwọlé thank you. ọ̀gá wa kan nígbà táwa ń sẹ́mínárì wọ́n láwọn láìkí láti máa gbọ́ orin Bob Marley but àwọn ò ní gbọ́ níta níbi táwọn èèyàn bá wà. mínì táwọn èèyàn máa rí ìdí sí ni pé àṣẹ́rù bàbá ìlú ló ń gbọ́ orin báyìí. kò ṣe lóòótọ́ ni báàbù sọ níbi kan wípé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ olúwa ó gbúdọ̀ jẹ́ ọkùnrin oníyàwó kan. bẹ́ẹ̀ni tó bá jẹ́ bishop tó bá jẹ́ kí ló rúgbẹ àwọn diakoni àbí bishop àbí oníyàwó kan ìyẹn ẹ mọ̀ pé bíbélì náà àkójọpọ̀ ọ̀rọ̀ ni ìgbogbo ẹ̀ náà ìṣòro náà tán ṣe ẹ ọ̀dà sáà ẹ mọ̀ pé tí ẹ bá lọ sẹ́mínárì ìjà lọ́dọ̀ history ní ẹ máa tú bẹ́ẹ̀ni ṣe jẹ́ so àṣà nítorí bá Abraham fẹ́yàwó tí ìṣe ọkàn tí ìṣe kéjì àní pé kò ní bí ìjọba ọ̀run kí lorúkọ Dáfídì Sólómọ́nì tó ẹbí kì í sọ̀rọ̀ àti ẹ̀rù kì í sọ̀rọ̀ bí ẹ má jẹ́ á sọ̀rọ̀ lọ sí. ẹ máa sọ̀rọ̀ yín lọ. mo ní ẹ máa sọ̀rọ̀ yín lọ. mo gbọ́ yín. èmi ṣàfẹ́ gbó jáde níbẹ̀ ni pé ìgbà tọ́mọ yẹn béèrè lọ́wọ́ mi wá ní ó depend tí mo dẹ̀ mí ni pé mi ò mọ̀ bí tí ó depend irú ilé tẹ́ni yẹn tàbí bóyá family tó ní bó bá ṣe rí ló máa dámì ṣe understand because the period tá a jọ ń sọ̀rọ̀ yẹn ìyàwó ẹ̀ tí mo tẹ́lẹ̀ mo mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ mo mọ̀ bó ṣe máa ń gbàdúrà for a very long period irú sí ìyẹn wọ́n rárá ṣe understand èmi gbàgbọ́ gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ yìí ọba ayọ̀ ọ̀rẹ́ ẹ̀ ló yẹ kó wá kò sí bó ṣe wù kó rí ìrọ̀lẹ́ mi ò ibi tọ́rọ̀ dédú èèyàn ní láti sọ tí ó ní mo ṣáàfẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí lẹ́yìn ẹ̀ bèèrè lọ́mì mo wá ṣàlàyé fún pé ó dìtẹ́ tẹ́ wá mọ̀ pé ok ẹni yìí o kò níyàwó tàbí bóyá ó ti divorce of course èèyàn lè fẹ́ bí abáyá bá kọ ni àyà náà èèyàn máa ń fẹ́ sọ pé ìyẹn ń ṣe àfáàdà concern ìyẹn ń ṣe problem tẹ ìyàwó tẹ̀mí mọ̀ ni ò for a very long time báyìí ní òkú rẹ̀ mọ́ so definitely tó bá jẹ́ pé ọ̀rọ̀. ṣé olú alọ́ divorce ni tàbí ta ni ìyàwó ẹ̀ gangan. mi ò ṣe rí ibi tí n bá mọ̀ mọ́ náà mo lò sọ. àbẹ́ ẹ ṣe close tó ṣé kò má rí ni. yẹra ọ̀rọ̀ ẹ̀ dìbò jí bẹ́ẹ̀ ṣe bá jẹ́ òwe yẹn lọ ṣe nǹkan ṣe rí tó lọ́wọ́ pé kò jẹ́ sọ pé kò lólùbáwí. ṣe understand lólùbáwí tó kéèyàn tó lè ibi tó bá fẹ́ kéèyàn mọ̀. ẹ ní sùúrù Bishop Isaac ẹ fẹ́ fàjà ẹ ní sùúrù ẹ ní sùúrù. despite the fact they are close because ìkàtà tí ó ń ṣiṣẹ́ èmi ti náwó ọ̀gá sí ọmọọṣẹ́ because èmi ò rí tájọ̀ balẹ̀ fárara kò ní ká má ga èmi nìyẹn kí n ṣe bí ọ̀dẹ̀ kan kí n ṣe bí òpònú ẹni tó bá dẹ̀ dákẹ́ tí ò sọ̀rọ̀ òun gan ló yẹ kéèyàn bẹ̀rù àti pé
nínú ìrìn àjò díẹ̀ tí mo rìn láyé mo ti rí dáadáa bọ́lá ṣe ń jà fún yàn. kì í jẹ́ kí n sọ pé mo fẹ́ sọ̀rọ̀ àbí mo tiẹ̀ fẹ́ kí wọ́n kó tó wò kẹ́nìbọ̀dì lè ṣe sí mi. màá yà máa fi rẹ́rìn màá dákẹ́kọ̀ọ́ mo mọ̀ pé ọlọ́run tó ti ṣe tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì mo máa sọ tẹ́mi àtẹ̀yàn bá já sí pátápátá yẹ kí n sọ pé kí n bu tàbí òkè ó wá wọ̀ kálura wa. ẹ mọ̀ jà. mi ò lè ti torí ẹ̀ pa. but láwọn areas kan mo ti rí ìpèníjà ọlọ́run tó lágbára tẹ́mi gan tó sọ pé ilé lágbájá ìṣe. ọlọ́run ti ń jà fáwọn tó wà ní ògbèkùn báyìí. so ẹni kí ló rí sà. ọlọ́run fúnra ẹ̀ tí wọ́n ń jà fáwọn tó wà ní ògbèkùn báyìí sẹ́. so pé ọlọ́run máa ń jà so torí ẹ̀ kì í jẹ́ kí n sọ̀rọ̀ kì í jẹ́ kí n ṣe but gẹ́gẹ́ bí tí mo sọ kò wòlíì ò léèyàn kan pàtó tá a lè sọ pé bóyá ó lè lè fi bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí tí mo mọ̀ gẹ́gẹ́ bí tí mo mọ̀. ẹ má bínú o ṣé ó mì wípé kò ṣe wedding rí ni. wọ́n ṣe wedding ẹ̀dẹ̀ mọ́ ẹni yẹn. mo mọ̀ but ìgbà tó ti travel bóyá 2012 àbí 2013 àbí bóyá 2013 àbí 2014 ló ti travel àti. ẹjọ́ lady yẹn Adéyínká Aláṣàdúrà kí ló ń sọ. mo ti bá ṣáà tí mo gba fóònù nọ́mbà ẹ̀ mo ní kó drop account ẹ̀ ó ní òun ò tí ì jẹun látara òun nọ́ọ̀sà ó sọ òun jẹ́ ti pa àwọn parent òun lé so nothing is coming out wọ́n á ní how sure pé. ẹ mọ̀ dà lóhùn ẹjọ́ ẹ mọ̀ dà lóhùn kì í ṣorí péjì wa lèèyàn ti máa wá ṣe ni ẹjọ́ thank you so much. ìyẹn lady yẹn ìyẹn ìyàwó. ok. síbẹ̀síbẹ̀ náà kẹ́hìn mo yẹ sọ pé tán bá ń sọ̀rọ̀ pé àtọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ mo máa ń pè wọ́n máa ń ṣe mo máa ń mọ̀ but for some time wọ́n kàn rí pé gbogbo sí ìyẹn ni ò sí ní rárá so tó túbọ̀ prompt mi tí mo fi bá lady yẹn sọ̀rọ̀ gbọ́ tí mo ra o lórí mi kì í ṣe pé mi mo wá wọn fúnra o lórí mi ńlá ọ̀rọ̀ wọ́n ti mọ́ra o wọ́n ti èyí ṣàlọ́ pé bí wọ́n ti jọ wà lórí ọwọ́ kan nọ́mbà pọ̀ ní irun but wọ́n ti mọ́ra wọ́n ti mọ́ra but pé kí lady yẹn tó sanwó lẹ̀ pé bóyá kó tó bóyá kéèyàn tó made up mind yẹ ọ̀rọ̀ tèmi bá sọ because mo wish pé téèyàn bá ń ṣiṣẹ́ ẹni iṣẹ́ tó wù kó ṣe tí ò bá sí ayọ̀ ìṣekúṣe lèèyàn máa ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí mo dẹ̀ rò bó ṣe pàtàkì jù èèyàn láì fi èèyàn láyọ̀ bẹ́ẹ̀ gbogbo eré tá à ń sá gbogbo wàhálà tá à ń ṣe nínú wa lè jù lọ téèyàn bá rí nǹkan tó máa múnú ẹ̀dùn á lè think straight á lè ṣe tó bá right á lè take the normal step so mo rò pé if kó gbọ́ tàbí kó gbà láti fẹ́ tó bá jẹ́ pé yẹn ló máa jẹ́ kí ó nínú ẹ̀ dùn ó láyọ̀ without pleasure I'm going to support so period tí mo sọ̀rọ̀ yẹn òun ló jẹ́ kí lady yẹn ló fi sanwó lẹ̀ wọ ilé tí mo mọ̀ ni mò ń sọ yìí o mọ̀ sáwọn ọ̀dà wọn o ìtẹ̀ ìrẹ́lẹ̀ ọ̀dà wọn so èmi máa ebi tẹ́mi mọ̀ máa sọ so ìyẹn ilé ni mo lè sọ pé ó jẹ́ kókó tí mo mọ̀ gangan bí ènìyàn tí mo dẹ̀ wà involve even bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ wò lè gan mọ̀ pé mo mọ̀. bàbá o bẹ́ẹ̀ yẹn àti gẹ́ẹ̀ yẹn close ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa. wà bá ń sọ̀rọ̀ kò mọ̀ rárá bá ń sọ̀rọ̀ àbí bóyá àti ẹ̀yìn ilé tàbí ní nǹkan so even ìgbà tí crisis tọ̀dọ̀ mi ṣẹlẹ̀ ó nira fún lady yẹn gan láti lè bá sọ̀rọ̀ ọmọ ìyá mi. because ó máa wọ́dà pé bó ni ẹ ti mọ́ra bẹ́ẹ̀. ẹ̀dùn odò òkèṣẹ́ ó mọ̀ pa mọ́ra ọ̀gbọ̀n pé bóyá à ń sọ̀rọ̀ pé bóyá close àṣírí wà lọ́dún kan títí di mo ṣe ń sọ̀rọ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ ipò kan so ìgbà tí mo bá lady yẹn sọ̀rọ̀ at least everybody deserve joy tó bá jẹ́ pé tó máa múnú ẹ̀dùn yẹn without pleasure ìwọ ni kò ṣàmọ nǹkan tó bá yẹ kó ṣe so láàrin yẹn thank God lẹ́yìn ìgbà tí mo bá sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ lẹ̀ bìkọ́ tó òun kàn ń wò pé kó o ṣáà máa play along tó máa fi ríbi tó máa gbà ń tò eléyìí yẹn wọ́n ti gbà bí ìgbà tí mo bá sọ̀rọ̀ ló ṣáà ṣe pa ọ̀pọ̀
tó fi di pé so during that period ni ó propose orúmọ̀mọ̀ tó propose kìíní store tó ti lọ́ra rí gbogbo ẹ̀ ló jẹ́ kí n tó képa tó propose then àwọn olùdó pé àwọn parents lady yẹn náà mọ̀ wọ́n mọ̀ bó tẹ̀ jẹ́ pé wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ náà but wọ́n mọ̀ with the treatment pẹ̀lú ẹni téèyàn rí tó ń gbé gẹ̀gẹ̀ tó ń ṣe ni a ti mọ̀ téèyàn bá jákúrí náà á mọ̀ pé eléyìí ìṣojú lásán ẹ understand so àwọn parents yẹn náà ló mọ̀ some way some so wọ́n ní títí tọ̀rọ̀ lady yẹn tí mo lè sọ ti but mo mọ̀ pé there are some allegations tó wà nílẹ̀ wọ́n mo ráwọn èèyàn kan náà tí wọ́n wá sọ́dọ̀ mi tán bá mi sọ̀rọ̀ allegedly ni because I don't know either it's true or not òun nìkan àtàwọn tí wọ́n lọ̀rọ̀ náà lè sọ pé òótọ́ ni àbúrò ni ṣe understand so ìwọ́n ní tẹ́lẹ̀ àwọn tán máa padà wá bí èèyàn léèrè pé báwo ló ṣe jẹ́ tí ò ní lè ṣàlàyé mi ò wà ìbọn but the series of what I had series of what that comes across me ó rí bákan kùjẹ́kùjẹ́ wà bẹ́ẹ̀ tí mo lè wish ọdún jẹ́ sọ pé tí mo mọ̀ pé paraventure ọ̀rọ̀ tá a rọra ń fà yìí tó bá possible tó bá jáde sí orí bóyá online àbí bóyá ẹ̀yin lè gbé jáde àbí from any source mo ṣeé ṣe kẹ́ ẹ ráwọn ẹlòmíì tó máa jáde tẹ́lẹ̀ ẹ̀ máa bàjẹ́. òkè ṣé lórí àwọn ọ̀rọ̀ alleged incident ẹ ṣé lórí ọ̀rọ̀ àwọn obìnrin oríṣiríṣi náà ni. bóyá wọn bá sùn àná dat ó possible. ṣe mọ̀ pé bọ̀bọ̀ kan náà sọ̀rọ̀ síta ó ní pé ara àwọn tó bá sùn tí wọ́n ń gbé something like that. Of course ó sọ ẹni yẹn lè sọ́jọ́ oríṣiríṣi náà làwọn èèyàn sọ̀pọ̀ tí mo gbọ̀ngbọ̀n mo kàn ń sọ fún un ní pé ó possible pé tọ́rọ̀ yìí bá padà jáde síta káwọn ìlú wa bá mi. èyí àwọn tó máa sọ̀rọ̀ ọ́ ṣe é ṣe kó. ṣé lóòótọ́ ló ra ilé sí Italy fún Ayọ̀dèdè yìí. òun ló ní ilé ọdún. tọ́ mo fẹ́ kọ́lá Jésù hàn lára mi mo fẹ́ kọ́lá Jésù hàn lára mi bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ láàrin ayé bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ láàrin ọ̀tá mo fẹ́ kọ́lá Jésù hàn lára mi kẹ̀jíjìdá mo fẹ́ kọ́lá dáàdì hàn lára mi. ẹ̀yin lọ gógó ẹ̀yin bàbá go. ok ẹ jẹ́ kí n stop voice note yìí bí báyìí torí àwọn ọbẹ̀ yẹn wọ́n lẹ́tìkẹ́ díẹ̀ mi tí ìfẹ́ lọ́bẹ̀. now Adéyínká ṣẹ́rí àwa tí a máa gbé wá sókè lénìí torí pé àfẹ́ fàgùnjù lénìí ọ̀la tún wà ń bẹ mò ń retí kọ́ọ̀lù kan látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ GO kan tó lágbára tó ní agbára nígbà ní GO tó lágbára àwọn allegedment tó ti bá ẹ̀yin tó bá ipẹ́ kàn fẹ́ dá sí ráńpẹ́ fine 2 minutes ẹ̀yin tó pé ẹ̀yin náà ní ìtẹ́fẹ́ sọ tàbí ẹ̀fẹ̀dẹ̀fẹ́ sọ lórí afẹ́fẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá ń ju WhatsApp number mi ti 6250 yẹn ẹ bá ń ju sórí afẹ́fẹ́ ẹni tó bá lọ́rọ̀ fẹ́ sọ lórí allegedment tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ́rù ń bà tí ó lè fẹ́ sọ̀rọ̀ lójú gbogbo ayé +234 80 9290 6250 Adéyínká aláṣọ àdúrà number 1.
ó lágbára. Ibi tí ìsìnkú wọn fẹ́ bẹ̀rẹ̀ ilé àlẹ́jì ni. bẹ́ẹ̀ni. Ẹni tí ọ̀rọ̀ tó wà involve báyìí ẹ̀yin lè fẹ́ throw question fún yìí bọ́rọ̀ tó dórí afẹ́fẹ́ báyìí ṣé ẹ pé wọ́n ṣàkíyèsí. ẹ jẹ́ kí n play wọ́n bọ̀ àánú olú prophet. ẹjọ ẹjẹ sáré táàpù dé 150. ẹjẹ gbé táàpù yìí dé láìkì yẹn dé 150 ẹjọ wọn tó padà dé. mo fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí orí bíbá torí wípé. Please let's keep tapping. Wọ́n ọmọ tó ń pè láti rẹ̀ oníṣọ́lá yìí mo máa búlọ̀kù ẹ̀ kí ló dé ò fọ́lò mi. Alright, ẹ jẹ́ kí n sáré ẹ jẹ́ máa bá wa like ẹ máa love jẹ́ kí n sáré kà torí time. Mo ní good evening from the UK, Prophet Olualo. My name is Rotimi Daniels, the pioneer of Rotimi Daniels Foundation for Peace and Equity. Mo kọ́ ní capital, okay? Peace and Equity. Sir, it is important I have some conversations with you, sir, based on some allegations against you by some individuals. Sir, although we heard that you claimed to have spoken with me, which isn't true, because mo gbọ́ lẹ́nu direct source pé bàbá Olúwa sọ fún ẹnìkan Mr. Olúwa sọ fún ẹnìkan pé òun ti bá mi sọ̀rọ̀. Mo wá ń sọ ń sìn pé it is not true, but I am here now, sir. I will be waiting till when you are free, sir, so we can talk, sir. Thanks so much, sir. Really appreciate your spiritual assignment and work. Kò sí response. Mo tún lọ níjọ́ kejì àbí ìjọ́ kẹta. Hello, sir. Oh no. Okay. Ó dà pé wọ́n send message me forward yẹn. Mo ní hello, sir. Sorry for the delay. I actually was at work and just on break now. I am actually alone and can speak in confidentiality, sir. Ní ìta mọ́ ń ṣe lórí péjì wa abáṣirí mu ọba sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí tí ó sì pé kinní kan ọ̀rọ̀ ti lọ nìyẹn. Okay, wọ́n wá ní no problem, sir. Wọ́n wá fi voice note yìí sí i. Okay, sir, ẹ ṣé dúpẹ́. Kò sẹ́ni tó lè sọ pé mo ní mo ti bá yín sọ̀rọ̀. Mi ò mọ bí tẹ́niyàn lòun ti gbọ́ ní ẹnu mi. So kò sí problem anytime tẹ́ bá wà less busy ṣe gbọ́ mi. Mo free láàrin ìṣẹ́jú kékeré nísìnyí, but kò sí tó mi ò understand ẹni tó lè sọ pé mo lè mi bá yín sọ̀rọ̀ tàbí bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀. Thank you. God bless you, sir. Hello, sir. Ẹ káalẹ́ àwọn ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán ní ibikíbi tẹ́ bá wà. Mo ti gbọ́ voice note yín, sir. Tí n bá ti ṣetán ní ibi tí mo wà yìí níbi iṣẹ́, màá fi message sílẹ̀ fún yín so that tẹ́ bá ṣì free gbà yìí, màá jẹ́ kẹ́ mọ̀ sir. Mo really appreciate yín. You ṣé gan. Thank you so much. Okay, no problem, sir. Ẹ ṣé. Ẹ fún mi ní bíi wákàtí kan sí, tó bá di bíi wákàtí kan sí, ṣe gbọ́ torí mo ń ṣe program lọ́wọ́. Ẹ ṣé, God bless. Program yẹn ni wọ́n wá ń ṣe lọ́wọ́ wákàtí kan yẹn ló di wípé mi wá gbúrò prophet mọ̀ tó wá di wípé wọ́n pe pastor Ṣẹ́gun pé kí wọ́n wá ní meeting tí meeting yẹn tún wá mẹ́hẹ̀ tọ́ Adéyínká aláṣọ àdúrà mà ẹ bá a gbé òṣèlú jẹ́ mọ̀ pé mo ti ṣe bó ṣe yẹ kí n ṣe sà tọ́. Ẹ ti dáhùn question ni so because you dey expect wọn nígbà tí
tẹ̀ ti send message sí wọn ó yẹ kí wọ́n bọ́ta so bí bọ́ta táwọn wà bọ́ta yìí láti wá defend ara wọn ló wá yẹ ìlú lẹ́nu báyìí because ọ̀rọ̀ yìí allege ni. So nísìnyí táwọn wà bọ́ta kí la fẹ́ wá ṣe sọ̀rọ̀ yìí báyìí because òwe kan ló sọ pé agbọ́jú ẹnìkan dá. ẹ jẹ́ ká ṣe ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní ohun tí a bá fi jọmọdé lọ àìfihàn tá a bá fi hàn àní ṣe kí ni àní fi lè lọ ṣé eré lè tá a sì sọ yìí tó a sì gbé jáde yìí ìsàyínká ẹ má jà sọ̀rọ̀ jù màrìwò la sì ń ṣe lọ́wọ́ àti ìrọ́pẹ́ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù brother Isaac ẹ gbélé gbọ́ ó yá. mo fi ẹ̀wọ̀ iṣẹ́ ẹ̀jẹ̀ tí mo ṣe láti filẹ̀ ni tó ń gbé àwọn people yìí 2 of them they start from the foundation ó lè ṣe nǹkan tó jẹ́ ìtìjú gbáà torí pé mo máa ń gbé ṣé mo tọ́ tí ìbá ń darí màálù tẹ ọ̀pá màálù tí àwọn Fúlàní tó máa fi ń darí màálù yìí òun ni àwọn people yìí lò torí pé kí ni I've been in their church nígbà wọn wà Nàìjíríà gbà yẹn kò ní kí n kó ṣọ́ọ̀ṣì yẹn ní ọjọ́ Sunday ẹ̀ka lẹ́sà àwọn obìnrin kò dìde ni ó ní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ìyàwó olúwa lọ ó ní ẹ ti ń kùn abẹ́lẹ̀ ẹ ti ń ṣe gbogbo ẹ̀ ó ní èmi ni ìyàwó ẹ̀ báyìí o dẹ́ pásítọ̀ ọ̀tọ́lọ́rìn ó bá ní arábìnrin yẹn ẹ̀ jáde síta èmi tẹ́ máa ń bínú mo máa ń tì ní rí àti ìyàwó ìṣàní kí n dákẹ́ kí ló kàn mí lọ́rọ̀ báyìí mo ní who my right àwọn àgọ́ta wá ṣọ́ọ̀ṣì for the first time àmọ̀ ìyàwó ẹni tàwa wá ṣọ́ọ̀ṣì bíi ẹ má jẹ́ ká máa fẹ́ okùn mọ́lẹ̀ aṣàbẹ̀sẹ̀ fà kí nìyẹn second Sunday mo tó lọ ṣọ́ọ̀ṣì yẹn dáwọ́ máa kí mi kí wọ́n á kì í wúmà yẹn jáde kó ṣọ́ọ̀ṣì yẹn ẹ jọ ṣe wúmà yẹn right now because ẹ fi ìyàwó arákùnrin wọn kò sẹ́ni tó mọ̀ up to date now láti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kọ́ṣẹ́ lọ́wọ́ máa yìí even when such thing will happen gbogbo tó ń tẹ̀lé ayé gbogbo ti bàjẹ́ àti bàbá pásítọ̀ Ṣẹ́gun yìí wọ́n ti lò this is the time wọ́n fẹ́ discard yẹ ẹ sà ẹ jọ tẹ bá nífẹ̀ẹ́ ẹ protect yẹ o tó láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè yà ní wèrè wọ́n lè sọ dáadé tẹ̀lé wọ́n lè sọ ó ló máa wúlò fúnra ẹ̀ mọ́. kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ ṣé ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí ni. sáà ṣe mọ̀ pé àbúgbì ọ̀rọ̀ kìí sí ọ̀rọ̀ wọn yẹn o now àmì ẹ̀jẹ̀ àmì tí máa ẹ lọ wo gbogbo àwọn tó tẹ̀lé olú àlọ́ from A to Z tàlàyé ìdánù gbogbo tàlàyé àwọn gbogbo wọn dà àdé àwọn bàbá tó tẹ̀lé ṣẹ́gun sọ̀rọ̀ àwọn bàbá kan tó ń tẹ̀lé àwọn bàbá kan àwọn bàbá tó ń dárúkọ wọn yẹn àwọn èèyàn ńláńlá àwọn ológun ní ayé ní àwọn bàbá wọn yẹn tí máa yìí tó lè sọ̀rọ̀ jáde wọn tó bá múra Ọlọ́run nìkan ló máa gbà o Nàìjíríà táwa yẹn o Ọlọ́run nìkan ló lè gbà tó wọn ní sọ yìí tó ń sọ yẹn a ti ń gbọ́ gbogbo ní nílùú Àkúrẹ́ ọ̀sẹ̀ pé àlejò bì ẹni tó àti lókìkí tó léèyàn àwọn kan máa lọ pé torí kò ṣẹlẹ̀ sí wọn wọn ní wọn parọ́ mọ́ ni wọn ní irọ́ lọ́pàá mọ́. ṣẹ́gẹ́tì mi ẹ ṣé bàbá mi. bẹ́ẹ̀ tí wọ́n á sọ lálẹ́ tó wọ́n pé àtọ̀dọ́ ẹ̀ ló ti ń sọ jáde náà fúnra ẹ̀ torí báyìí ó mọ foundation ẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ ní láyé alálùmọ́lẹ̀ láyé blọọkù 3 blọọkù 2 wọ́n yóò pé ó máa discard gbogbo dànù gbogbo pátá wọ́n ti máa lé gbogbo dànù nílẹ̀ ó máa yọ oníṣìgá lẹ́ẹ̀kan ni torí kí ni wọ́n ti below standard yẹ. ẹ ṣé bàbá mi. àti irú tó sọ̀rọ̀ yẹn ó ti lò wọ́n. ẹ ṣé. ẹ sàbọ̀rọ̀ ti ní if you want to fight this case ẹ jọ máa yìí gbẹ́sẹ̀ ló kọ́ lọ́pàá tì ní o láti ní kó má lọ. kò sí wàhálà ẹ ṣé Ọlọ́run á máa ṣọ́ wa ẹ ṣé. Prophet Òkèlẹ́yẹ ẹ̀yin sùúrù ẹ̀yin náà ló kàn yẹ bá a gbọ́n sókè sà. ẹ kálẹ́ o, God bless you sir. Yes sir. inú mi dùn gan-an láti bá yín sọ̀rọ̀ one on one. ṣé nọ́mbà yín ló parí sí 50 yẹn. bẹ́ẹ̀ ni sà. máa bá yín sọ̀rọ̀ lórí WhatsApp. ok sà. ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹni sùn sà gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá tẹ́ ẹ ṣe pátápátá èmi ò sọ pé no torí pé
ayé ti yí padà gẹ́gẹ́ bí ohun tá à ń gbọ́ but nǹkan tó fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé sà èmi àti yín máa sọ̀rọ̀ èmi fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbé torí mo gbọ́ pé àkọ́tẹ́ sọ pé bẹ́yà kò sí nǹkan tó jẹ́ bíbélì àbọ̀ Ọlọ́run èmi fẹ́ sọ̀rọ̀ sí jẹ́rìí gbogbo pé àwọn pásítọ̀ tó ń ṣe wà yìí àti gbọ́ kó máa ṣẹlẹ̀ gbogbo ohun tẹ́ ń sọ yìí kò sí rọ́ńbẹ̀ àti mọ̀ pé ó máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé so èmi ò kọ̀ pé kò rí bẹ́ẹ̀ Ọlọ́run àdè máa tú gbogbo àwọn àṣírí àwọn ẹ̀ tó bá lè kó fẹ́ borúkọ Ọlọ́run jẹ́ Ọlọ́run àmà tú Yẹmí K ṣẹ́wọ̀n bẹ́ẹ̀ Fẹ́mi Pig Money ó yá Fẹ́mi Pig Money Fẹ́mi Pig Money. ẹ kú ètò jàre. Bàbá mi. àpò àtàrọ. Yes. a kò ní bọ́ sọ́wọ́. Àmì o. Kódà program yẹn ó wà so touching somehow torí tí èèyàn fi lè báyàn rìn nígbà tẹ́ béèrè lọ́wọ́ máa yẹn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní over 20 years. Bẹ́ẹ̀ni. Tí àwọn ti jọ ń bá bọ̀ 20 years tí àwọn ti jọ ń bá bọ̀ tí àwọn èèyàn dẹ̀ tún jẹ́rìí sí pé gentle calm and máa yẹn èèyàn tó wà honest èèyàn tó bá yàn rìn fún 20 years kò lè jẹ́ àjòjì èèyàn yẹn mọ́. Àtàwọn tó ń sọ pé jealousy ló ń ṣe máa yẹn ní comment section àtàwọn tó ń sọ pé máa yẹn ó ṣe igbá kan ó ṣàwo kan ni tó ẹ̀ mọ̀ ẹdẹ́nìkan lóhùn bẹ́ẹ̀ pé mo gbàdúrà nǹkan tí máa yẹn sọ kó happen sí tàbí èèyàn ẹ̀ kan fún 20 years lójijì kọ́kàn discharge ẹ̀ dànù pé ní èèyàn tó ti báyàn rìn fún 20 years ẹ lè expect pé kó má mọ every down thing nípa ẹni yẹn ẹ lè expect pé nǹkan tó bá wá ń sọ at the moment tó bá jáde pé òun sọ̀rọ̀ kó máa sọ wípé irọ́ ni tàbí pé kò ní point ok ó ń sọ̀rọ̀ lọ àwọn kankan ń bọ́ dress ẹ̀ ní comment section ara wọn tó ń back ẹ̀ up káti ẹ̀ sọ pé wọ́n tí ìfẹ́ fa ọ̀rọ̀ yẹn já débi tí everybody ti máa rí kòdòrò Bible gan ti sọ ó ní pé èmi mọ àwọn tèmi sì mọ̀ mí. Máa yẹn dẹ̀ tún sọ ọ̀rọ̀ kan pé bí wọ́n ṣe brought òun up ni mi ò fẹ́ mọ̀ kò sẹ́ni tó lè ní ìrẹ̀lẹ̀ irú ìtí máa yẹn ní tí wọ́n kàn discharge pé kó máa lọ tí ó dẹ̀ jáde tí ó jà gbẹ̀ṣá tó bá jáde tó bá jà náà kò sí agbára kan tó fẹ́ ní tó fẹ́ fi overcome irú àwọn bàbá bẹ́ẹ̀ yẹn tó fẹ́ fi overcome wọn. Bọ́ gbogbo nǹkan bíi tẹ́yẹ oníkálukú abáṣà torí bọ̀ ká máa máìndì wa ni ká máa tẹ̀lé. Ẹ ṣé bàbá mi, thank you so much. Bọ́ sọ́wọ́. Ẹ ṣé. Ẹ jẹ́ ìwà comment section. Ẹ ṣé ká máa ṣe pápápá ká lè gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyè. Mo dúpẹ́ Olúwa Big Daddy ṣe wà ń bẹ̀. Ẹni sùúrù Àríkẹ́ ẹni sùúrù mà ẹ jọ̀ọ́ mo máa ń ṣe ń ṣiṣẹ́ tẹ̀lé ni. Big Daddy ṣe wà ń bẹ̀ ẹ bá mi on mute sir. Big Daddy. Yes, ẹ kálẹ́. Yes sir. Ẹ kú program. Yes sir. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tèmi rí ń bẹ̀ pé pásítọ̀ yẹn ìgbésẹ̀ tó gbé ó kù sí our a bit careful at times torí. Network ẹ jẹ́ máa bá wa power tap. Oh my God. Oh my goodness. Ṣé nǹkan àgbáṣe ni a kọ̀ fún. Bẹ́ẹ̀ni. Ni pé
Okay. Ẹ má bínú, ó dà pé Miss Money network Big Daddy da. Miss Money. Yeah, howdy. Yeah. Good afternoon, everyone. Good afternoon. Good afternoon, Google. Equator Howdy. Thank you so much for all you do. Yes. Continue confess on this thing is that I'm all our expectation on all this pastor, and we forgot that they're all humans. And you know, see, me want she mash to taking into the third leg to me. So we already know there's no way. Go back with the go back with 40 days, go back with 100 days. Still, they still human. They still want to do one or two things with themselves. So we now there's nobody is holy. To ship book by cool off somewhere. So my own is all these kilongpe. Yeah, what you need sing. Be a girlfriend there, you don't come. Kilongpe the source of power. It's about all this pastor is that often to watch you. They should just stop deceiving people. Let's know what you guys are doing. Hello, Shishe, you can't just be a full-time pastor without working. And you learning private jets, and you learning girlfriends, you're calling for near abroad, and you learning balelawo. Please. Hello, share the right thing. And all this biblical thing, we all should all go and unlearn everything. But what can is mental slavery. I think I emancipate her from this slavery. I tell you, Rotimi, since I've been listening to you, since me and you've been talking, my orientation changed. My perspective changed about this religion of a thing. Ben. We're all deceiving each other. We know the truth. But we keep deceiving ourselves. In Nigerians, they do Easter Monday. Easter Monday, there's no Easter Monday. I don't know. Next day, see Pope Tiku. Shamanic Pope Mojesuni. Why is Jesus shake down? Eh? But all these fake miracle. I do not go about the I do not back to be separate all families. Benny. No family alone. You cannot even help a family because on sharing on go good here. Whereas innocently, some of them are so innocent from anything. That's why Africa is backward because of all this religion. If from today, if we ourselves thank God for our thank God long was sorrow, why we change? In a year from there. Once you start unlearning all these things, you want to quit, unlearn everything and go back to God and start talking to Him. Why we pay everything will align with your spirituality. Because our people you want to say, oh, they can move it. We have our own power. Ben. Our God and you now are very close to God than what we even think. Our pastor is there too dirty. That way, so the pastor will allow people to your long. Àwọn aṣèrè tó yẹ pé orí obìnrin olóbìnrin náà ń gbà wá sórí stage. Beyond what is long battle to the missile. And again, all these pastors, and all these prophets or so-called prophets, our fathers, they're not exempted. She don't want all. Our just our pastor, my she life come kilongpe, my yoko on camera see money. My show my display nonsense. About our pastor doesn't yoko on jade, not to be seducing you and buying. I just pray that we all learn, can wise up Nigeria and stop be putting this God as your mini God. One shalom, they're all humans. They can focus on God alone and unlearn everything. Thank you so much. Rotimi, for this platform. God bless you. Thank you so much.